kú dédé àsìkò yìí ẹ̀yin èèyàn ni gbogbo tẹ́tí láǹfààní láti máa wò mí Olúwabùkọ́lá Adélékè yìí náà ni lórí ìkànnì ìṣẹ̀dálẹ̀ àbínibí wa lónìí a fẹ́ sọ̀rọ̀ nípa ìpàdé àpérò àwọn ẹgbẹ́ onímọ̀ èdè Yorùbá eléyìí tí a mọ̀ sí Yorùbá Studies Association of Nigeria tí àpèlé wọn jẹ́ WAISAN eléyìí tí wọ́n tẹ́ pẹpẹ ìpàdé àpérò aláàádọ́ta irú rẹ̀ tí kókó àpérò yìí sì jẹ́ Yorùbá lánàá lónìí àti lọ́la kí làwọn nǹkan tó yẹ kí ẹ mọ̀ nípa ìpàdé àpérò yìí ẹ jẹ́ kí a darapọ̀ mọ́ ààrẹ ẹgbẹ́ WAISAN lákòókò ìyún ọ̀jọ̀gbọ́n Dúró Adélékè láti gbọ́ nípa ìpàdé àpérò náà. ẹ jẹ́ bá a dárúkọ yín fún àwọn tó wò wá nílé. Orúkọ mi ni ọ̀jọ̀gbọ́n Dúró Adélékè tí mo jẹ́ ààrẹ ẹgbẹ́ onímọ̀ èdè Yorùbá ní orílẹ̀-èdè Nàìjíríà. Orúkọ òyìnbó fún ẹgbẹ́ yìí ni Yorùbá Studies Association of Nigeria. ẹ ṣé púpọ̀ ẹ jọ̀ọ́ kí ni ẹgbẹ́ yìí jẹ mọ́ irú àwọn èèyàn wo ni wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ tá à ń sọ nípa yìí. Níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ nígbà tí wọ́n máa dá ẹgbẹ́ yìí sílẹ̀ àwọn olùkọ́ tí wọ́n ń ṣiṣẹ́ ní yunifásitì ni wọ́n ti kọ́kọ́ dá a lẹ̀ gẹ́gẹ́ bí a ṣe àkíyèsí a rí i pé nínú ìwé ìtàn ni o a rí i pé ọ̀jọ̀gbọ́n Adébóyè Babalọ́lá àti ọ̀jọ̀gbọ́n Ayọ̀ Báńgbóṣé wọ́n ń kọ ìwé síra wọn pé ó mọ̀ yẹ kí àṣepọ̀ kó wà ní àárín gbogbo àwọn olùkọ́ tí ń kọ́ èdè Yorùbá àti àwọn olùkọ́ tí wọ́n wà ní yunifásitì káàkiri tí wọ́n jẹ́ ọmọ bíbí Yorùbá tí ó ṣe pé wọ́n wà ní ẹ̀ka ìmọ̀ mìíràn. Ìgbà tí wọ́n máa dá ẹgbẹ́ sílẹ̀ wọ́n wá pe ìpàdé gbogbogbò ní oṣù kẹrin ọdún 1970. Àwọn tí ó ṣe akáko náà ni ọ̀jọ̀gbọ́n Adébóyè Babalọ́lá olùkọ́ ni àwọn ní yunifásitì Èkó, ọ̀jọ̀gbọ́n Ayọ̀ Báńgbóṣé àwọn náà wà nínú àwọn tí wọ́n dá sílẹ̀ àwọn bàbá àṣàlẹ̀ tá a bá mọ̀ pè nìyẹn. Ṣùgbọ́n ìpàdé àkọ́kọ́ tí wọ́n máa ṣe kínní ni wọ́n ti ṣe o Ìbàdàn bì ìdí nìyẹn tí Ìbàdàn fi jẹ́ olú ilé ẹgbẹ́ títí dìsìn. Ṣùgbọ́n Ìbàdàn ni wọ́n ti wá máa ń ṣe ìpàdé tẹ́lẹ̀ rí gbogbo ìgbà. Àwa tá a wá jọ̀dọ̀ la wá sọ pé kò yẹ kó rí bẹ́ẹ̀ ó yẹ ká máa gbé ìpàdé yẹn káàkiri àwọn ilé ìwé. Ṣùgbọ́n bí ẹgbẹ́ yìí ṣe ń dàgbà sí ni wọ́n ń ṣe àkíyèsí pé àlá ń kọ́ èdè Yorùbá àwọn á fi Gẹ̀ẹ́sì kọ́ àwọn ọmọ àwa máa pẹ̀rẹ̀ láti inú èdè Yorùbá. Èyí ló mú ọwọ́jà ẹgbẹ́ yìí tó ìgbòòrò sí. Wọ́n ní kí àwọn tó wà ní ilé ẹ̀kọ́ bíi kọ́lẹ́ẹ̀jì ti education tá a mọ̀ sí NC wọ́n ní kí àwọn náà darapọ̀ mọ́ wọn àwọn náà jẹ́ ọmọ ẹgbẹ́. Ìyẹn ni ó wá fa sábàbí tí gbogbo wọn fi pé kótó tí wọ́n pé bìrì kótó tí wọ́n fi wá ṣe àgbékalẹ̀ èdè ìperí tí kálukú wọn ń lò. Bó ni wọ́n ṣe ń lo ọ̀rọ̀ tó bá fẹ́ kọ́ àwọn ọmọ bó ni wọ́n náà ṣe ń lò ó dà báyìí lèmi ń lò kálukú wá ń dá àwọn ọ̀rọ̀ tí wọ́n ń lò jọ wọ́n wá ń ṣe ìpàdé yẹn kọ́kọ́ wáyé ní ọdún 1981. Lẹ́yìn yẹn a ṣe àkíyèsí pé níwọ̀n gbà wọ́n bẹ̀rẹ̀ ìpàdé yìí ara àwọn tó wà tí wọ́n jẹ́ ọmọ nígbà yẹn ọmọ ẹgbẹ́ ní ọ̀jọ̀gbọ́n Ayọ̀
tó jẹ́ gíwá yunifásitì Ìbàdàn rí. Bẹ́ẹ̀ náà ni a tún ní ọ̀jọ̀gbọ́n Adébísí Afọláyan tó jẹ́ pé èdè Gẹ̀ẹ́sì ló ṣe bí Ayọ̀bánjọ náà. A tún ní àwọn bíi ọ̀jọ̀gbọ́n Akínwùmí Ìṣọ̀lá, ọ̀jọ̀gbọ́n Sọpé Oyèláràn, ọ̀jọ̀gbọ́n Ọlátúnjí. Wọ́n sá pọ̀ tí wọ́n mú wọn káàkiri. Wọ́n mú àwọn èèyàn ní Russia bíi ọ̀jọ̀gbọ́n Ṣẹ́gun Odùnúgà, ṣùgbọ́n púpọ̀ nínú wọn nígbà yẹn ó kọ wọn kò tí ì di ọ̀jọ̀gbọ́n, òmí ń jẹ́ ọ̀gbẹ́ni tàbí kí ó jẹ́ ọ̀mọ̀wé. A ti kọ ìtàn yẹn sí inú ètò tí a fẹ́ ṣe lọ́la. A fi àwọn ìtàn yẹn sí inú ẹ̀. Ohun tí a sáré ni pé nígbà wọ́n fẹ́ ṣe èdè ìpèrí Yorùbá èyí tí à ń tàn mọ́ pé yóò ṣeé ṣe láti kó jáde lọ́la, a rí i pé ọ̀pọ̀ àwọn tí ń ṣiṣẹ́ ní College of Education bíi alàgbà Túnjí Ọ̀pádọ̀tun, wọ́n pè wọ́n kí wọ́n wá darapọ̀ pẹ̀lú àwọn mìíràn pé ọ̀dà kílẹ̀ yìí ń ṣe bẹ́ẹ̀, àti bíi Ayọ̀ Ayadáǹsì, àwọn yẹn náà wọ́n wà bẹ́ẹ̀ káàkiri ni wọ́n sàmú oríṣiríṣi èèyàn wá tí wọ́n fi ń ṣe àwọn ètò yìí. Ẹ ṣeun púpọ̀. Ìdí tí mo ṣe bẹ̀rẹ̀ ni kó lè hàn sí àwọn èèyàn wípé kì í ṣe ògédé àwọn olùkọ́ ní ilé ẹ̀kọ́ fásitì nìkan. Báyìí inú èdè pèrí tá a ṣe olóyè Bánjí Òjó lọ́wọ́ sí, Wálé Rùfáì ó lọ́wọ́ sí, Ọ̀nà Ọlápọ̀ Bọ́lágún ó lọ́wọ́ sí, torí pé a fẹ́ kí wọ́n máa lo ìwé yẹn náà ní àwọn ibòmíràn. Ní ọ̀pọ̀lọpọ̀ àwọn akàròyìn ni wọ́n máa kàkàkùkà tí wọ́n máa lo èdè Yorùbá lò. Tí wọ́n bá ní nǹkan tí wọ́n fẹ́ sọ̀rọ̀ bá wọn ní àbàtẹ, kí ni ìtumọ̀ èyún? Láti lè jẹ́ wípé kí ọwọ́ jà àwọn iṣẹ́ nǹkó tètè kàn sí àwọn ará ìlú, torí ṣe mọ̀ pé tí a ò bá ní parọ́ àwọn oníròyìn yára kàn sí ará ìlú dáadáa ju àwọn tó wà nínú ọgbà lọ. Ògèdè ẹni tó bá fẹ́ kẹ́kọ̀ọ́ nìkan ni a mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ inú ọgbà. ní tó jẹ́ wá dùn wá jù ni pé ọ̀pọ̀ nínú àwọn tí ò wá kẹ́kọ̀ọ́ Yorùbá yẹn ni wọ́n ń ṣe tó wù wọ́n. Bẹ́ẹ̀ni, oníkálukú á sì ṣiṣẹ́ dín èrò wípé ọ̀gá lòun láàyè ara wọn. Bẹ́ẹ̀ ni wọn ìfẹ́ gbọ́ ìtọ́nisọ́nà tẹ́ bá ní, ṣùgbọ́n tí wọ́n bá ti rí ìwé níta tí wọ́n mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló parapọ̀ tí wọ́n gbé yẹn jáde, ẹni tó bá wá ń sọ pé kò wo àwọn káwọn ó lò á jẹ́ pé òun gan-an ni ọ̀gá àwọn òmùgọ̀ ẹ̀ ṣàjàwí báwọn. Ó túbọ̀ sí wípé ohun tí ẹ mẹ́nu báyìí gan-an ṣáà lè sọ wípé òun ni ó fà á tẹ́ ẹ fi mú orí ọ̀rọ̀ tí àpérò tọdún yìí tó dálé lórí gẹ́gẹ́ bí Yorùbá lánàá lónìí àti lọ́la. Ìdí tá a fi mú ni pé a fẹ́ wo ibi tí èdè Yorùbá ti dàgbà dé. Ńgbà tí wọ́n bẹ̀rẹ̀ ẹ̀kọ́ èdè Yorùbá ó níbi tí búre rẹ̀ dé ńgbà náà, ṣùgbọ́n búre rẹ̀ ti wá pọ̀ sí, ó ti wá pọ̀ sí. Ẹ rí i pé ńgbà bá tá a lọ sí iléèwé NCE ọ̀tọ̀ ni tí wọ́n ń kọ́ wa. Ńgbà tún dé bẹ̀ a tún rí i pé ó ti tún fẹjú sí i. Ńgbà táwa náà tún lọ fún oyè àkọ́kọ́ ọ̀tọ̀ ni tí wọ́n kọ́ a ti wá rí i pé ọwọ́ tún fẹ̀ sí i, ọwọ́ tí ń fẹ̀ sí i. Níjọ́un bíi pé Ìbàdàn nìkan àti fẹ̀mọ̀ ní ṣe stylistics. Níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wọ́n sọ pé linguistics gbogbo yẹn máa lọ Ìbàdàn. Ibẹ̀ lẹ́ẹ̀tì rí ẹ̀kọ́ lẹ́ẹ̀tì rí ìmọ̀ nípa ẹ̀dá èdè kọ́. Tó bá ṣe pé ẹ fẹ́ mọ̀ nípa Ifá, ẹ fẹ́ mọ̀ nípa oríkì orílẹ̀ àbí nǹkan, ẹ máa lọ Èkó àbí kẹ́ ẹ máa lọ Ifẹ̀. Ṣùgbọ́n nísìnyí kò rí bẹ́ẹ̀ mọ́. Kálukú àwọn èèyàn kọ̀ọ̀kan náà ní ọwọ́jà wọn ti ṣe tí wọ́n ti ń kọ́ oríṣiríṣi. Wàhálà ìṣòro tó wà láwùjọ ìlà ń fi èdè Yorùbá yanjú báyìí. Kì í ṣe pé a sọ pé a ka ìtàn Fágúnwà nìkan pé àwa fi ń pa àlọ́ nínú igbó. Igbó tá a tiẹ̀ rí gan
kí ló jẹ́ à ń yí ipò kálukú ló ń túmọ̀ rẹ̀ tó yàtọ̀ sí pé ó yẹ sọ̀rọ̀ nípa àkàrà ògún ní ògbójú ọdẹ àkàrà ògún àrí àbí àwọn ìṣẹ̀lẹ̀ kan wà tó wà ń bẹ̀ tó bójú ayé wa mu dìsíndìsín. ẹ ṣeun púpọ̀ ẹ wá dẹ́kun kí ni àwọn àlàkalẹ̀ ètò ṣe àmọ̀ pé gẹ́gẹ́ bí àfi sórí àwọn ìwé ìléde tí a ti rí pé láàrin ọjọ́ kọkànlá sí ọjọ́ kẹẹ̀ẹ́dógún ni ètò ọ̀hún ò fi wáyé ṣé gbọ̀ngàn kan ojú kan náà ni àbí kí ni àwọn àkètò fún ọjọ́ márùn-ún tí ètò yìí àfi wáyé. Òní tí í ṣe ọjọ́ kọkànlá ń retí káwọn èèyàn ó dé ọ̀la ní ìṣíde ìpàdé ọ̀kan nínú àwọn bàbá wa tí wọ́n dá ẹgbẹ́ yìí sílẹ̀ ó ti jáde láyé ìrọ̀lẹ́ ọ̀la ìní gbogbo wa ó lọ gbé òṣùbà fún tí a sọ̀rọ̀ ìwúrí àtoríyìn táyé a fẹ́ sọ nípa rẹ̀ ní ọjọ́rú tí í ṣe ọjọ́ kẹtàlá a máa bẹ̀rẹ̀ pépà kíkà ní ọ̀la yẹn o ìyẹn ní ìjọ ìṣíde ìpàdé ọ̀jọ̀gbọ́n Olútáyọ̀ Charles Adésínà yóò ka ìwé àpilẹ̀kọ lẹ́yìn rẹ̀ ọ̀jọ̀gbọ́n Olúyẹmísí Adébọ̀wálé òun náà ka pépà tiẹ̀ náà lẹ́yìn èyí àwọn èèyàn béèrè oríṣiríṣi a sì mọ̀ pé ní ìjọ kẹtàlá yẹn oríṣiríṣi àwọn ìwé tí kálukú ti kọ ó wà nínú àtẹ àsámọ̀ kálukú yóò sọ ohun tó fẹ́ sọ àwa wá wo bí òye ìmọ̀ ti ń lọ lẹ́yìn èèyàn làwa ṣẹ̀ṣẹ̀ gbé ìpinnu tí gbogbo wa pinnu gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ lágbèjáde. ẹ wá dàbí irú àwọn èèyàn wo ni à ń retí gẹ́gẹ́ bí olùkópa nínú àpàdé àpérò yìí. a fi ìwé ìpè ránṣẹ́ sí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ báwọn ò bá wá ó ṣeé ṣe kí wọ́n rán ẹnìkan wá Aláàfin ikú bàbá yèyé à ń retí wọn à ń retí ọba Olúbàdàn tilẹ̀ Ìbàdàn bẹ́ẹ̀ náà sì là ń tún retí Ìbà Gani Adams ara àwọn tá à ń retí nìyẹn à ń retí igbákejì gíwá wa àtàwọn ọ̀jọ̀gbọ́n káàkiri yunifásitì tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà àti àwọn ọ̀mọ̀wé tí ń bẹ ní àwọn ilé ẹ̀kọ́ NCE gbogbo wọn là ń retí à sì ń retí ẹgbẹ́ akọ́mọlédè àti àwọn ọmọ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti torí àfẹ́ kí gbogbo èèyàn máa rò pé kí ni wọ́n ń ṣe àṣerọ́ ni wọn ò mọ nǹkan kẹ́ iṣẹ́ tí Yorùbá lè ṣe afẹ́ kí gbogbo èèyàn wá kí wọ́n wá wò àtàwọn oníròyìn àti gbogbo káàkiri. gbogbo ẹni tó ń ṣàmúlò èdè Yorùbá bẹ́ẹ̀ là ń retí tó sì nífẹ̀ẹ́ sí èdè Yorùbá ni à ń retí nínú ìpàdé àgbẹ̀. bẹ́ẹ̀ ni. ẹ ṣeun púpọ̀ ẹ bá wa dárúkọ yín lẹ́ẹ̀kan sí i. Ọ̀jọ̀gbọ́n Dúró Adélékè tí ó jẹ́ ààrẹ ẹgbẹ́ onímọ̀ èdè Yorùbá lọ́wọ́lọ́wọ́ báyìí ìyẹn ni Yorùbá Study Association of Nigeria ẹ ṣeun o mo dúpẹ́ o.